òkú àtọ́ àwa tí a jẹ́ ìpọ́njú àwọ̀ ayé tá a sì jẹ́ obìnrin ayé. Ihun tó gbé wa jáde lálẹ́ tèmi tá à ń ṣe àjọ̀dún òun ni lórí àwọn ìsọkúsọ ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ lábẹ́ ayé, ọ̀rọ̀ tó jẹ́ wípé ó máa ń ṣekú pa ẹ̀dá torí pé àtijọ́ aláyé ti dáyé. Mi ò gbọ́ kí ẹnìkan kó fi ẹnu ẹ̀tẹ́ kó fi lu omi tàbí kó bu ẹnu ẹ̀tẹ́ lu Ọ̀ṣun. Àmọ́ àwọn àgbàlagbà wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dì. Ó ti pẹ́ tí àwọn ẹrú wa ni mo pè é tí wọ́n ti ń ṣe wáàsí tí ò nítumọ̀ lórí wípé ẹ̀panu adẹ́bọrẹ́ ànábì gan ò lè pa inú adẹ́bọrẹ́, bàbá ńlá àwọn ò lè pa inú adẹ́bọrẹ́. Òun ló mú kí àwa ayé èyí tí ń ṣe ìkojú obìnrin ìmùlẹ̀ la fi jáde lénìí. Ẹ̀rújú ayé bó ṣe pé àbẹ́ ẹ̀rújú ayé bó ṣe lé. Ta ló jẹ́ rí ọmọ ẹkùn tí a lòun fẹ́ dènà dé ọmọ ẹkùn? Ẹ jọ̀ọ́, mo rọ gbogbo àgbáríjọ ẹlẹyẹ ayé, ìmùlẹ̀, àwọ̀ ayé, ẹ má jẹ́ kí a ṣe ayé bá a ṣe báyé, ẹ jẹ́ ká ṣe ayé bá a ṣe báyé. Àmọ́ ìkìlọ̀ mi rèé, bí ayé bá ṣe tán tí ayé bá fẹ́ bínú, ilẹ̀ á mì. Àmọ́ ìṣẹ̀ṣe kì í yọ ọtún nínú apọ̀, wọn kì í bínú tán o. Ẹ jọ̀ọ́, gbogbo ẹni tí Olódùmarè bá rán níṣẹ́, ẹ bá wa kìlọ̀ fún àwọn mùsùlùmí kó tó fọyé fi wá ṣe wáàsí níta gbangba. Pàápàá jùlọ kó má sọ wípé àyè ò sí fún ọlọ́ṣun, torí kò sí ibi tí omi ò lè gbà láàyè, kò dẹ̀ sí ibi tí omi ò lè gbà wọ̀lú. Mo bẹ̀ àwọn tí wọ́n ń bẹ ní ìlú Ìlọrin, àìtí ìbá wọn dá sí o. Àgbáríjọ ayé ló wà ìkàlẹ̀ kí wọ́n so ewé agbẹ́jẹ́mọ́wọ́. Ìṣẹ̀ṣe kì í ṣe ẹni tí wọ́n ń tàpá sí. Àwa bọ̀wọ̀ fún ànábì wọn Muhammad. Bá a bá ṣẹ̀ṣẹ̀ lè sìn tábà ní tí wọ́n bá ti ń kírun, a máa ní káwọn oníṣẹ̀ṣe kọ́ pa ìlú kí wọ́n fi kírun tọ́ka tó kọjá. Bá a bá rí àwọn kìrìsìtẹ́nì tó bá ń jọ́sìn lọ́wọ́, a máa ní kọ́ pa ìlú kí wọ́n ṣe tán kí oníṣẹ̀ṣe kọjá. Àmọ́ tó bá sọ pé kò sí irú àwọn, irú wọn wà, irú Ọlọ́run ọba ni ò sí. Nínú ayé bá dé, wọ́n mọ̀ ìgbé ayé wọ ìlú, àmọ́ àrùn wọn púpọ̀. Ẹ̀yin bàbá wọn tí a pè ní ọmọ òkúta gidi, ẹ sọ ìkìlọ̀ fún bí ò bá fẹ́ rí ìjà ẹlẹ́yẹ. Ẹ ṣe ìkìlọ̀ fún bí ò bá fẹ́ rí ìjà àwọn àgbààgbà Ifẹ̀. Ẹ wo, àjọ ń ṣe irúnmalẹ̀ ọ̀tọ̀, ayé ṣe ń bẹ ní tàtijọ́. Àwọn àgbààgbà sì wà bíi tìgbà ìwáṣẹ̀. Ohun ìfẹ́ tí wọ́n ń lò níjọ́ kí náà lò tí kú mẹ́, wọ́n má tàpá sí ìṣẹ̀ṣe bí wọn bá fẹ́ fi orí ọkà họ mú. Ogbó àtọ́ o, ogbó àtọ́, Ọlọ́ṣun kì í ṣe ẹni tí wọ́n ń dènà dè. Àjẹrọ gbogbo àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe pátápátá, wọ́n máa fàwọ́ ìṣẹ̀ṣe sẹ́yìn. Àwọn ọmọ nǹkan ti wà tí wọ́n ti bí kalẹ̀, torí òwe Yorùbá kan sọ pé ọká bímọ ẹ̀ lè bí oró, ìṣègbè bímọ tiẹ̀ lè bí ìjọ̀gbọ̀n, ayé bímọ tiẹ̀ lè ó bí ẹ̀san o. Kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe láì bí kì í ṣe ẹ̀san. Kí wọ́n sọ wí agbẹ́jẹ́mọ́wọ́, gbogbo èyí tí wọ́n ń dá lára, ayé ò ti ṣetán, ṣùgbọ́n òmí mi máa ń mi ìlú náà. Ayé ló sọ bẹ́ẹ̀. Òkú àtọ́, òkú àtọ́, òkú àtọ́. A ti sọ pé àrá máa jà, àrá máa sán, àfi tí wọ́n bá ṣẹ́wọ́ láti máa sọ ìsọkúsọ sí ìṣẹ̀ṣe. Èmi ni mò ń sọ̀rọ̀ o. Àlùjọ ní ìbẹ̀rù, àgbákò ọmọ Musa àlùjọ náà máa kínú bí borí dẹ̀gbẹ̀ ìlú bá bá sọ dìbò. Wọ́n kú tì, wọ́n máa ń wọ́n rògbò ẹ̀ ṣe. Ẹ lè lọ gbé nǹkan àjèjì kẹ́ ẹ fi máa dẹ̀rù bà wá, kẹ́ ẹ fi máa ṣẹ̀rù bà wá. Àwa àti iṣẹ́ ń tẹ̀lé ṣẹ̀rù bà, à ń pọ̀ yín lẹ́yìn, à ń pọ̀ yín láṣìírí ni. Gbogbo yín pátá abẹ́ wa lẹ́wà. Ó ní bẹ́ẹ̀ ṣe wá ń jẹ bọ́lá bẹ́ẹ̀ wa. Ó ní bẹ́ẹ̀ ṣe ń sásá bẹ́ẹ̀ wa. Bí eléku lẹ́ja tẹ́ ń bẹ̀rẹ̀ rásù. Àbí ìgbà tẹ́ ẹ bá wà hàn gbogbo ẹ̀ tán, ẹ wà ní gàrí tíra. Kí ló ń pè ní gàrí tíra? Tìbí ewé àti kòní. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá, gbogbo ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn Islam, ẹ sọ fún àwọn, mo rí pé àwọn ọ̀jọ̀gbọ́n kan wà
tí Ọlọ́run ọba tó fi làákàyè sí lórí àwọn ẹlẹ́sìn Islam mo ti ara wọn ṣe bà fún ànábì wa Muhammad torí pé àwọn ẹ̀yẹ ní ọgbọ́n wọn ní làákàyè kì í ṣe àwọn olórí ibú òpònú tí wọ́n ké ojú ìwé tán láwọn òkè kankan ọ̀pọ̀lọpọ̀ nù wọn èyí tó kàn dùn mí fún wọn ní pé wọ́n kàn fi àwọn ọmọ ọlọ́mọ rúgbó gbogbo agbára tẹ́ ẹ bá ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ ẹ sá àwọn inú ò ní bí àfáà kan ó fi awọ ajá kí wọn inú ò sì ní bí àfáà kan ó lóun ó rọ ẹmu ògógóró kó lóun rọ sínú àgéṣàlùwàlá ó dé èwo òrìṣà àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àgọ́ ayé ló sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn àgbààgbà wáṣẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ìbínú ayé fẹ́ dé ṣùgbọ́n àwọn olóyìnṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa pé ẹ ṣe sùúrù ṣùgbọ́n àwọn onílẹ̀ wọ́n sọ̀rọ̀ wípé wọ́n ń ba àwọn olórúkọ jẹ́ ẹ kìlọ̀ fún wọn dáadáa wọ́n máa fi orí ọ̀gá wọn wọ́n máa fa ìrù àkéèké gbogbo ayé ló ń gbọ́ èyí tí mò ń sọ lẹ́nìí ẹ̀yin àfáà ẹ kìlọ̀ fún lè mọ́mù bóyá fi wá ṣe wá sí lóru ẹ kìlọ̀ fún làdáni yó ẹ kìlọ̀ fún làdáni yó bóyá fi wá ṣe wá sí lóru àwa wọn àìṣẹgbẹ́ nínú káṣọ òòṣà káṣọ òtítọ́ ẹ kìlọ̀ fún lè mọ́mù ẹ kìlọ̀ fún lè mọ́mù bóyá fi wá ṣe àgbàbí tí ìbá ṣe pé abẹ obìnrin lẹ́gbàá jáde bí ìgbà obìnrin bá rú aṣọ gèlè ni wọ́n fi borí ẹ̀ àwa gbà yín gẹ́gẹ́ bí ọmọ ìyá wa a mú yín gẹ́gẹ́ bí ìran wa àmọ́ ẹgbẹ́ ọ̀dàlẹ̀ ayé àti òde ọ̀run ni àbá gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́ àwa ẹníṣẹ́ ṣe a sún ọjọ́ yín sí dẹ̀dẹ̀ ó kù díẹ̀ ayé ń bọ̀ ayé ẹ̀kọ́ ayé ń bọ̀ àwọn ìkìlọ̀ fún wọn dáadáa ti sọ fún wọn gbogbo tẹ́ ẹ báwọn kẹ́ẹ̀kẹ́ gbogbo ọ̀nà tẹ́ ẹ báwọn kẹ́ẹ̀gbà àgbàbí tẹ́ ẹ bá jẹ nínú ayé lókun bẹ́ẹ̀ bá ń jẹ nínú ayé ayé máa bí bẹ́ẹ̀ bá mu nínú ayé ayé máa bí bẹ́ẹ̀ bá rìn nínú ayé ayé máa bí bẹ́ẹ̀ bá rìn lórí ilẹ̀ ilẹ̀ máa bí àgbàbí tẹ́ ẹ bá wá di ọwọ́ pẹ̀ fi omi bọ̀ra ló. ìṣẹ̀ṣẹ̀ làgbà a fi èyí kìlọ̀ fún wọn dáadáa ẹyẹ igúnnugún ní gbẹ́bọ̀ òde ìsájú ayé ní gbé òde ọ̀run àkàlàmàgbò ní gbẹ́bọ̀ ọ̀sánjú ayé ní gbé òde ọ̀run igun ayé làwọn àbí ìṣẹ̀ran tí wọ́n ń pa á jẹ àkàlà ni wọ́n àbí ìṣẹ̀ran àti ìlọ́bẹ̀ àwa di aláǹgbá ẹnì kan ò ní pa wá pítí kó lóun gbé wa sórí àdé ó dé òrìṣà ìwọ tó o bá gbójú tó o bá lọ fẹ́ dójú ọmọ ẹkùn wọ́n fi ẹ̀jẹ̀ wẹ̀ ẹ má fi wá ṣe wá sí mu. ẹ kálẹ́ gbogbo olólùfẹ́ Adé Ọmọdé lórí fídíò tí a ṣẹ̀wò tán yìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí bó tilẹ̀ jẹ́ wípé ìkan nínú àwọn olólùfẹ́ mi tó súnmọ́ mi dáadáa ó ní kí n má sọ̀rọ̀ kankan pa fídíò yìí mo wá ní kí ló fà á ó nítorí àwọn tọ́rọ̀ yìí bá wí ó ní alágbára ni wọ́n mo wá ní àwọn tó ń sọ lóòótọ́ wọn ní agbára ṣùgbọ́n mo rántí ń gbà tí mo lọ sọ́dọ̀ wọn tí wọ́n ní kí n lọ jáwé wọn orí yìí rí wá nígbà náà lọ́mù fún wọn ní ìwé oríjì wọ́n sì jẹ́jẹ́ láti máa fi gbogbo ọ̀ràn tí mo bá dá kí máa fi jì mí wọn ló sọ́ngbà náà lọ pé ìdí ni wípé ọkọ tuntun òkè páyín ajá tuntun òkè pàǹdà lépo níyọ̀ lásọ̀rọ̀ àtàrí mo wá rántí ń gbà náà lóòótọ́ pé mo fún wọn ládín mo fún wọn lépo ọ̀bọ mo dẹ̀ fún wọn ní fún àkùkọ àwọn náà dẹ̀ mọ̀ wípé Ṣàngó tó bá pa ọmọ awo ilẹ̀ ló dá Ẹlẹyẹ tó bá dẹ̀ pa ọmọ Olúfẹ̀ ó kù Elédùà. Adé Ọmọdé ní orúkọ mi mo kí gbogbo ojú tó ń wò mí lẹ́ẹ̀kan sí àti gbogbo etí tó ń gbọ́ mi lórí fídíò yìí kí ni àríwísí mi àkọ́kọ́ kí Olódùmarè kó ṣàṣàánú gbogbo wa nílẹ̀ Yorùbá kó má jẹ́ ká rí ogun ẹ̀sìn torí sẹ́mọ̀ pé mo máa ń sọ pé kò síbi tí a ti já òwú dúdú táwọn kan funfun ìkan náà ní gbogbo wa kò sí agboolé kan nílẹ̀ Yorùbá tí ò ní mùsùlùmí kò sí agboolé kan nílẹ̀ Yorùbá tí ò ní mùsùlùmí tí ò ní ẹlẹ́sìn àbáláyé tí ò dẹ̀ ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bá a ní wọn lọ́rẹ̀ẹ́ a ní wọn lánàá báwo la ti wá fẹ́ ṣe ara wa sí a lè bára wa jà àmọ̀ràn tí wọ́n fẹ́ gba ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹjọ́ ní sẹ̀sẹ̀ ni pé tẹ bá fẹ́ jẹ́ Ọ̀sáká ẹ jẹ́ Ọ̀sáká tẹ bá fẹ́ jẹ́ Òṣogbo ẹ̀yin náà jẹ́ Òṣogbo ìwọ ní sákálà sokolo fún àpẹẹrẹ bàbá wa mi ìyájú sí yín o àkíyèsí yín o tí wọ́n sọ̀rọ̀ nínú fídíò yìí gbà tí wọ́n ń kira wọn náà wọn bàbá Sodiq ó túmọ̀ sí pé àwọn náà ṣe mùsùlùmí rí tàbí àwọn tún ṣe mọ́ ìṣẹ̀ṣe nígbà tí wọ́n máa sọ pé tí wọ́n máa dárúkọ olórí ẹ̀sìn àwọn mùsùlùmí
ó ní ìdáhùn kan táwọn mùsùlùmí máa ń dáhùn láti fi ṣe àpọ́nlé fún olórí ẹ̀sìn wọn. Àwọn ìyá wa tó dáhùn yìí ẹ̀wù bó ṣe dán mọ́rán lẹ́nu wọn. Béèyàn ò bá ṣe mùsùlùmí rí tàbí tó jẹ́ mùsùlùmí kò ní dán lẹ́nu ẹ̀bí lè. Mo jẹ́ tí wọ́n ń ṣe àkíyèsí lè tó jẹ́ pé ẹ máa rí ẹlòmíì á ní òun ṣe ìṣẹ̀ṣe á tún ní wọn aláàjì. Bí nǹkan téèyàn bá ṣe bá dáyàn lójú ó nílò láti yọjú sí tẹnilẹ́ni. Èmi ò tí rí ibi tí èèyàn ti máa pèrè ní wòlíì rí ká ní òun aláàjì. Mi ò tí rí. Mi ò dẹ̀ tí rí èèyàn tá ní òun aláàjì rí tá ní òun tún ní wòlíì. Èmi ìṣẹ̀ṣe nìkan ló wà. Ẹlòmíì ń ṣèṣẹ̀ṣe á ní òun aláàjì á ní òun lọ wulẹ̀ mímọ́. Ẹlòmíì tí ń ṣèṣẹ̀ṣe gan bó tí ló ní ìṣẹ̀ṣe tó ń lọ ilé ìjọsìn. Ẹ jẹ́ ká jẹ́ Ọ̀sáká ká jẹ́ Òṣòkò. Mi ì bá ẹ̀sìn kankan jẹ́ o. Àkọ́kọ́ lélẹ̀. Ìkejì ni pé àwọn oníṣẹ̀ṣe náà ẹ jẹ́ ká ṣayé eré káyé sọ́ra wa di ẹrù sí àwùjọ mọ́. Kò sẹ́ni tó máa rí nǹkan ẹrù náà tí ò ní sáńbẹ̀. Ẹlòmíì torí agbára tọ́lọ́run ọba fún ká kó fi ṣe dáadáa ó fi balẹ̀ ayé jẹ́ ni ó fi bà tọ́mọ ẹlòmíì láyé jẹ́ ni ó fi bà tọ́mọ ẹlòmíì láyé jẹ́. Ara àwọn kan tó yẹ pé tán bá ra ọkọ̀ tuntun wọn lè gbé dágbélé wọn. Ara àwọn mi tó yẹ pé tán bá wọ́n gbé ìlú òkèèrè tán bá lọ sí ìlú wọn ọkọ̀ tí wọ́n rà wọ́n máa gbé sí ìlú míì ni wọ́n máa yá aṣọ padà sí aṣọ tí ó dà. Mo dẹ̀ mọ̀ pé kì í ṣe torí àáfàá ni wọ́n ṣe ń sá kì í ṣe torí wòlíì torí púpọ̀ àwọn oníṣẹ̀ṣe tó yẹ pé àṣìlò agbára náà wà lọ́wọ́ wa ní tàǹsí agbára lò. Olúwa náà mo yá àwọn èèyàn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ nínú ìdílé tá a sá fún gbàtí wọ́n ń ṣe agbára lò. Ẹ má jà ṣe àṣìlò agbára mọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣayé eré táwọn náà bá ń ṣe dáadáa nínú ìdílé wa láàrin ìlú wa láàrin àdúgbò wa. Ìṣẹ̀ṣe àwọn èèyàn ṣe kò sẹ́ni tó máa bẹnu àtẹ́lù ìṣẹ̀ṣe. Ìkẹta wá ni pé ẹni àwọn ayé fẹ́ jà ẹ jọ̀ọ́ táyé bá fẹ́ jà ká má kọlu àwọn aláìmọ̀kànmọ̀kàn táwọn olóyìnbó ń pè ní innocent láàrin ìlú o. Kì í pé kí àwọn ayé sọ pé àwọn fẹ́ jà kán wá da bìlù sáàrin ìlú wá jẹ́ pé àwọn tó mọ̀wọ́ mẹ́sẹ̀ ni máa forí kọ. Ẹni tó bá ṣẹ̀ ní kẹ́ dojú kọ. Mo bẹ̀bẹ̀ ni mi ò yájú sí yín o. Mi ò yájú sí yín o. Àkíyèsí ni o. Àkíyèsí ni o. Ní kúkúrú èdè àtẹlẹ́sìn àbáláyé àtẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn kìrìyó ẹ jẹ́ ká ṣe eré. Ẹ jẹ́ ká ṣe eré. Gbogbo nǹkan tẹ́dà bá sí lókè pẹ̀ ó máa jí yẹn dọ́dọ̀ Olódùmarè Ọlọ́run ọba. Agbára ló ní ipò ló ní owó ló ní èèyàn ló mọ̀ gbogbo ẹ̀. Ibi kan wà tá ti máa bèèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe lò so ṣe eré. Ẹ jẹ́ nǹkan tẹ́mi fẹ́ sọ. Gbogbo ẹni tẹ́ wá ń wò mí ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi lọ sí orí YouTube mi. Ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ ẹ subscribe síbẹ̀. Mo bẹ̀ yín ni Adéọmọdé lórí YouTube. Èrè kó jẹ́ ti gbogbo wa. Adéọmọdé ní orúkọ mi lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé láti bá mi pín fọ́nrán yìí kiri. Ó dàbọ̀ ire o.